ìtàn ìgbésí ọba síkírù káyọ̀dé adétọ̀nà àwùjalẹ̀ tó wàjà. àwùjalẹ̀ ni ọba tèmi yàtọ̀ o, àwùjalẹ̀ tó ń ṣòwò tó ń jèrè lèmi. nígbà tí ìjọba sọ pé kí gbogbo àwọn ọba tí wọ́n yáwó ra mọ́tò dá mọ́tò padà lójijì, ìdí àwùjalẹ̀ tuntun náà pàápàá domi. mọ́tò tí ọba ti tún jẹ gbèsè lé lórí, owó tó yá ní báǹkì wà níbẹ̀ tí kò tíì san, kò sì sí mọ́tò míì tí ọba yóò máa gùn kiri. níbi tí ọba ti ń gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò pé ṣé lóòótọ́ ni àbí irọ́ ni, bẹ́ẹ̀ ni lẹ́tà dé láti ọ̀dọ̀ ìjọba. ohun tí wọ́n sì kọ síbẹ̀ ṣókí náà ni pé kábíyèsí àwùjalẹ̀, ẹ gbé mọ́tò tó wà lọ́wọ́ yín wá o. ìyẹn ni pé ọ̀rọ̀ náà kò ní bójúbójú kankan nínú mọ́. ó di dandan kí ọba adétọ̀nà gbé mọ́tò owó ẹ̀ sílẹ̀ fún ìjọba. bẹ́ẹ̀ ìtìjú ńlá lọ̀rọ̀ náà yóò mú dání, tàbí nígbà tí odidi ọba kò bá ní mọ́tò, nǹkan ńlá mà nìyẹn o. níbo ni kábíyèsí yóò gbé irú eléyìí gbà? ohun tó kọ́kọ́ wá sí ọkàn ọba náà ló ṣe. ó mú lẹ́tà náà lọ́wọ́ alẹ́. ó gba ọ̀dọ̀ ọ̀gbẹ́ni ọ̀jà lọ, ìyẹn tí Odùtọ́lá. Odùtọ́lá ni olórí olówó àwọn Ìjẹ̀bú nígbà náà, ọ̀kan nínú àwọn tí wọ́n sì lówó jùlọ ní Nàìjíríà lásìkò náà ni. yàtọ̀ sí èyí, ọ̀rẹ́ òyìnbó tó jẹ́ ọ̀gá iléeṣẹ́ Lẹ́fẹ́ńtìsì ni. iléeṣẹ́ Lẹ́fẹ́ńtìsì ni àwùjalẹ̀ sì ti ra mọ́tò. bí ọ̀gá iléeṣẹ́ náà bá ti lè sọ fún ìjọba pé kó fi àwùjalẹ̀ sílẹ̀, àwọn yóò mọ bí àwọn yóò ṣe gba owó mọ́tò àwọn lọ́wọ́ ẹ̀. tàbí pé tí wọ́n sọ fún ìjọba pé àwùjalẹ̀ ti sanwó mọ́tò ẹ̀, tí wọ́n sì dá owó ìjọba tí wọ́n san padà fún wọn, ó tán nìyẹn. ọ̀rọ̀ náà ti parí síbẹ̀. ohun tí àwùjalẹ̀ sọ fún olóyè Odùtọ́lá rèé pé pa mí sílé, má pa mí síta. báwo la ó ṣe ọ̀rọ̀ mọ́tò yìí sí? Odùtọ́lá fi ọkàn àwùjalẹ̀ balẹ̀. ó ní ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ kejì lòun yóò rí Dino Lẹ́fẹ́ńtìs, ìyẹn ọ̀gá àgbà pátá fún iléeṣẹ́ náà ní Nàìjíríà. ọ̀rọ̀ náà yóò sì yanjú. lóòótọ́ ni Odùtọ́lá rí Lẹ́fẹ́ńtìs, ṣùgbọ́n ohun tí wọ́n jọ sọ kò lè ṣe àwùjalẹ̀ láǹfààní kan. ibi tí wọ́n jọ fi orí ọ̀rọ̀ tì sí ni pé iléeṣẹ́ Lẹ́fẹ́ńtìs yóò san 1,500,000 owó pọ́ùn tí ìjọba yá àwùjalẹ̀ fi ra mọ́tò. àwùjalẹ̀ yóò sì máa wá san 100 pọ́ùn lóṣooṣù títí tí yóò fi san owó náà tán pátá. nípa bẹ́ẹ̀, wọn ò ní gba mọ́tò náà nídìí ọba. ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kò tẹ́ àwùjalẹ̀ lọ́rùn, nítorí ó ní àdéhùn náà yóò mú wàhálà ńlá bá òun ni. ìdí ni pé gbogbo owó tí ọba yìí ń gbà lóṣù kan, bíi 140 pọ́ùn, 140 pounds ni. bí àwùjalẹ̀ bá ti wá yọ 100 kúrò nínú 40 pọ́ùn péré ni yóò kù sí ọba náà lọ́wọ́. báwo ni ọba yóò ṣe wá ṣe ná 40 pọ́ùn lóṣù kan? yàtọ̀ sí bùkátà eléyìí ẹ̀wẹ̀, gbèsè kan ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tí ọba náà ń san lóṣooṣù. bí gbèsè náà ṣe jẹ́ nìyí, lásìkò tí wọ́n fẹ́ fi Síkírù Adétọ̀nà jọba, àwọn àbídàgbà méjì ló wà. bàbá rẹ̀ àti ẹ̀gbọ́n bàbá rẹ̀, ọmọ bàbá kan náà ni wọ́n. Àwùjalẹ̀ Adélékè ló jọ bí wọn. Adéláyà lórúkọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ yìí. bí ipò ọba sì ṣe ti tọ́ sí Rùfáì Adétọ̀nà, bàbá Síkírù, bẹ́ẹ̀ náà ni ipò ọba tọ́ sí Adéláyà náà. nígbà tí Rùfáì sì sọ pé òun kò jọba, tó sọ pé òun fẹ́ fi ipò náà sílẹ̀ fún ọmọ òun ni, Adéláyà tó jẹ́ iṣẹ́ báábà ló ń ṣe, sọ pé ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀. bí Rùfáì kò bá jọba, kó kúrò lójú ọpọ́n. kò sí ohun tó ṣe òun tí òun ò jọba ní tòun o. nídìí èyí, nígbà tí àwọn afọbajẹ mú Síkírù Adétọ̀nà tí ìjọba sì gbé adé fún un, Adéláyà ní òun ò gbà, ó sì gba ilé ẹjọ́ lọ. ọ̀rọ̀ náà kì í ṣe kékeré o, nítorí wọ́n fà á títí dé ilé ẹjọ́ tó ga jù lọ nílẹ̀ wa kí wọ́n tó yanjú ẹ̀ ni. ṣùgbọ́n àwùjalẹ̀ tuntun náà ni wọ́n dá láre, tí wọ́n sì sọ pé kí Adéláyà fi ipò náà sílẹ̀ fún un. ṣùgbọ́n àwọn àgbààgbà Ìjẹ̀bú kan, àwọn bíi olóyè Òkúnáwọ̀ àti Ẹ̀sọ̀ Ṣọ̀nibárẹ̀, tí wọ́n dúró ti àwùjalẹ̀ láti ìbẹ̀rẹ̀ ẹjọ́ náà títí tó fi parí, sọ fún ọba náà pé bó tiẹ̀ jẹ́ pé ilé ẹjọ́ ti dá a láre o, síbẹ̀ náà kí ìjà lè parí pátá, àfi kó máa yọ pọ́ùn 25 nínú owó oṣù ẹ̀, kó sì máa san fún Adéláyà, ẹ̀gbọ́n bàbá rẹ̀ lóṣooṣù. Àwùjalẹ̀ gbọ́,
ó sì gbà ó sì ń san owó náà. Ohun tí èyí túmọ̀ sí ni pé bí Awùjalẹ̀ bá yọ 100 pọ́ùn owó mọ́tò tó tún yọ pọ́ùn 25 fún Adénáyà tí ìjọba sì yọ owó orí tó yẹ kí wọ́n yọ, bóyá ni owó tí yóò ṣẹ́kù sí ọba náà lọ́wọ́ lóṣù kan yóò ju pọ́ùn 5 péré lọ. Èyí ni ọba Adétọ̀nà rò papọ̀ tó sì sọ fún Òdútọ́lá pé kò sí bí òun ṣe lè gba irú ètò bẹ́ẹ̀ nítorí ìnira tí yóò mú wá fóun yóò pọ̀ ju àǹfààní tó wà níbẹ̀ lọ. Nígbà tí Awùjalẹ̀ sì ro gbogbo ẹ̀ papọ̀, ó gbé mọ́tò Mercedes tuntun náà, ó gba Ìbàdàn lọ nílé ìjọba. Ó ní òun fẹ́ rí gómìnà. Gómìnà kì í ṣe ẹni tí ọba kan lè déédéé rí bẹ́ẹ̀ nígbà tí kì í ṣe pé òun ló sọ fún tọ̀hún pé kó wá. Bẹ́ẹ̀ làwọn ẹ̀ṣọ́ ojú ọ̀nà sì sọ fún ọba yìí, wọ́n ní kò lè rí gómìnà. Awùjalẹ̀ tó ti ro gbogbo ẹ̀ pin tẹ́lẹ̀, ó ní òun ò gbà o. Ó sì pariwo lé àwọn tí wọ́n wà níbẹ̀ lórí débi pé wọ́n tẹlifóònù sí gómìnà pé àlejò ìjàngbọ̀n kan wà lọ́dọ̀ àwọn o. Ní Adékúnlé Fájuyì bá ní kó wọlé. Bó ti rí Adékúnlé Fájuyì tí í ṣe gómìnà nígbà náà ló kó àlàyé balẹ̀ fún un. Ó ní òun ti gbọ́ òfin tíjọba ṣẹ̀ṣẹ̀ ṣe o, ṣùgbọ́n òun kò ní mọ́tò míì tí òun yóò máa gùn. Ṣùgbọ́n bó bá ti mọ̀ pé dandan ni kí òun gba mọ́tò náà nídìí òun ti gbé e wá fún o. Awùjalẹ̀ ní òun kò fẹ́ kí ìjọba wá gba mọ́tò náà nídìí òun níjẹ̀bú òde lòun ṣe gbé e wá. Ṣùgbọ́n kí Fájuyì jọ̀ọ́ kó ṣètò mọ́tò tí yóò gbé òun padà sí Ìjẹ̀bú fóun. Gómìnà náà wo Awùjalẹ̀ títí ló bá kí fóònù ẹ̀ mọ́lẹ̀. Ó sì pe akọ̀wé àgbà kan pé kó wá. Ó sì pàṣẹ fún un pé kó lọ san owó mọ́tò Awùjalẹ̀ kí wọ́n sì máa yọ owó náà padà lóṣooṣù fún odidi ọdún 3. Ìyẹn ni pé bí 40 pọ́ùn ni wọn yóò máa yọ lóṣù kan nínú owó oṣù ọba náà. Ọba Adétọ̀nà dúpẹ́ lọ́wọ́ gómìnà, ṣùgbọ́n ó sọ fún un pé bẹ́ẹ̀ kọ́ lòun fẹ́ kó ṣe ọ̀rọ̀ náà fóun. Ó ní bí Fájuyì bá fẹ́ ran òun lọ́wọ́ lóòótọ́ kó má bá òun sanwó mọ́tò, kó kúkú yá òun lówó, kó yá òun ní 2,000 pọ́ùn nítorí òun kò tí ì san owó mọ́tò náà gan pé bẹ́ẹ̀ ni òun kò sì tí ì gba ìnṣọ́ráǹsì sí i. Ó ṣàlàyé bí òun ṣe gba owó ní báǹkì àti bí kò ṣe yọ owó kankan sílẹ̀ fóun mọ́. Gómìnà náà gba ọ̀rọ̀ náà wọlé. Kò sí ronú lẹ́ẹ̀mejì tó fi sọ pé kí wọ́n lọ yá ọba náà ní owó. Lọ́jọ́ náà ni Awùjalẹ̀ dé pẹ̀lú owó, ìyẹn 2,000 ṣáńdì, tó sì san owó tó ti fi àdúrà ńláńlá gbà lọ́wọ́ mánéjà báǹkì, tó sì ṣe gbogbo ìwé mọ́tò náà títí lórí ìnṣọ́ráǹsì tí ọkàn ẹ̀ wá balẹ̀ pé òun lòun ni mọ́tò òun lóòótọ́. Ṣùgbọ́n lẹ́yìn tó ṣe gbogbo èyí tán ní ìrònú bá o. Ó sì ronú pé ṣé bí òun yóò ṣe máa ṣe Awùjalẹ̀ tòun náà rèé, bí òun yóò ṣe máa lé gómìnà àti àwọn olówó Ìjẹ̀bú kiri rèé. Lọ́jọ́ náà ló sì pinnu láti bẹ̀rẹ̀ iṣẹ́. Ó ní òun yóò di oníṣòwò ṣáá ni. Ohun tí Awùjalẹ̀ kọ́kọ́ ṣe náà ni pé ó wá ọ̀nà láti rí owó míì yá. Owó tó yá ló sì fi ra mọ́tò àgbárígò kan. Ó gbé mọ́tò yìí fún wọn ní iléeṣẹ́ onípákó kan tí wọ́n ń pè ní Omo Sawmills. Oṣooṣù ni wọ́n ń san owó fún Awùjalẹ̀. Iye pákó tí mọ́tò náà bá sì bá wọn kó láàrin oṣù kan ni wọn yóò fi san owó. Iṣẹ́ náà pé Awùjalẹ̀ dáadáa débi pé kò pẹ́ rárá tó fi tún ra àwọn mọ́tò míì tí òun náà sì bẹ̀rẹ̀ sí bá wọn gbé gẹdú. Bóyá ni ẹnìkan sì wà níjẹ̀bú tó ní iye mọ́tò gẹdú àti àgbárígò ọba Adétọ̀nà. Ohun tí yóò ya àwọn èèyàn lẹ́nu ni pé bó tilẹ̀ jẹ́ pé àwọn òyìnbó ni wọ́n ní iléeṣẹ́ Omo Sawmills yìí, Awùjalẹ̀ àti Òdútọ́lá ló padà rà á lọ́wọ́ wọn nígbà tí ìjọba ṣòfin pé kí àwọn òyìnbó fi àwọn ọmọ Nàìjíríà ṣe olórí àwọn iléeṣẹ́ tí wọ́n bá ní nílẹ̀ wa. Lásìkò tí àwọn sọ́jà tún fi tipá gbàjọba tí wọ́n sì pa Adékúnlé Fájuyì, Adéyínká Adébáyọ̀ ló padà di olórí ìjọba Western Region. Awùjalẹ̀ sì sọ pé ọpẹ́lọpẹ́ ọkùnrin náà lára òun. Adébáyọ̀ ní ọba Adétọ̀nà lọ bá pé kó bá òun wá ìwé àṣẹ kí òun náà lè di alágbàtà sìmẹ́ǹtì. Ṣé ìjọba ìwọ̀ oòrùn ìgbà náà pẹ̀lú àwọn oníṣòwò òyìnbó London kan ni wọ́n ní iléeṣẹ́ WAPCO tó ń ṣe sìmẹ́ǹtì tó sì padà di Lafarge, iléeṣẹ́ ńlá báyìí. Gómìnà Adébáyọ̀ ló sì ní gbogbo agbára láti fún ẹnikẹ́ni ní ìwé àṣẹ nígbà náà. Òun náà ni ọba Adétọ̀nà sì lọ bá. Ṣùgbọ́n gómìnà náà ṣe ju ohun tí ọba náà bá lọ fún un. Bẹ́ẹ̀ ni Awùjalẹ̀ di ọ̀gá àwọn onísímẹ́ǹtì
kò sì sí alágbàtà sìmẹ́ǹtì kan tó ju ọba Adétọ̀nà lọ. Ní àsìkò tí àwọn sọ́jà ń ṣèjọba yìí náà ni Àwùjalẹ̀ rìn sí ọ̀dọ̀ gómìnà Èkó Mobọ́lájí Johnson. Kí ni ọba náà tún wá? Àwùjalẹ̀ fẹ́ kọ́ ilé gíga sí Èkó ni. Ó sì ní kí gómìnà náà fún òun nílẹ̀ sí Victoria Island. Gómìnà Bọ́lájí Johnson ṣàlàyé pé ìjọba àpapọ̀ ti gbẹ́sẹ̀ lé àwọn ilẹ̀ tó wà lápá ibi tí ọba Adétọ̀nà fẹ́ ilẹ̀ sí. Ṣùgbọ́n kó kọ ìwé kó sì kọ sílẹ̀. Bí òun bá rí ọgbọ́n bá a dá sí, òun yóò mọ bí òun yóò ṣe ti ṣe. Ó pẹ́ kọrin kése báyìí, àfi ní ọjọ́ kan tí ọba náà jí tí wọ́n mú ìwé wá fún un pé wọ́n ti fún un nílẹ̀ kan. Ilẹ̀ náà ni Àwùjalẹ̀ fi kọ́ ilé gíga gogoro kan tó wà lẹ́gbẹ̀ẹ́ ibi tí wọ́n ń pè ní Law School ní Victoria Island lÉkòó. Ẹni tó sì kọ́kọ́ gba ilé náà lọ́wọ́ ẹ̀ lẹ́yìn tí wọ́n kọ́ ọ tán ni MKO Abiola. Ó gba gbogbo ilé náà fún iléeṣẹ́ Radio Communications Limited, iléeṣẹ́ onítẹlifóònù tí ọkùnrin olówó ńlá náà dá sílẹ̀ lásìkò ọ̀hún. Báyìí ni Àwùjalẹ̀ di oníṣòwò ńlá. Kò sì sí irú iṣẹ́ tàbí okòòwò tí yóò mú owó wọlé tí ọba náà kò ní ṣe. Lówó Àwùjalẹ̀ bá dé, gbogbo àwọn ìlú sì mọ̀ pé olówó ni. Ṣùgbọ́n àwọn kan wà tí inú wọn kò dùn sí èyí rárá. Ohun tí wọ́n sì ń sọ ni pé irú Àwùjalẹ̀ wo leléyìí tó sọ ara ẹ̀ di oníṣòwò, tó sì gba gbogbo iṣẹ́ tó yẹ kí àwọn ọmọ ìlú máa ṣe mọ́ wọn lọ́wọ́ tán. Wọ́n ní àwọn ọmọ ìlú tí wọn kò ní ọ̀nà méjì ju iṣẹ́ ajé àti okòwò lọ, àwọn ò rí iṣẹ́ ṣe mọ́ nítorí gbogbo iṣẹ́ ni Àwùjalẹ̀ ti gbà lọ́wọ́ àwọn. Nídìí èyí, àwọn ọ̀tá bẹ̀rẹ̀ sí í yọ fún ọba náà, ṣùgbọ́n kò sẹ́nìkan tó lè kojú rẹ̀ sọ ohun tí wọ́n ń sọ lẹ́yìn ẹ̀ fún un. Ọ̀rọ̀ yìí gan ni ìjọba Ọlábísí Ọ̀nàbànjọ, ìjọba tó jẹ láti 1979 sí 1983 fi kẹ́wọ́ tí wọ́n sì kí ẹsẹ̀ bọ́ ṣòkòtò ìjà pẹ̀lú ọba Síkírù Adétọ̀nà, tí wọ́n sì fa ọ̀rọ̀ náà títí tí wọ́n fi yọ ọ́ nípò ọba. Ṣùgbọ́n nítòdodo, ẹni tó bá tú ìdí ọ̀rọ̀ náà wò yóò ti mọ̀ pé kì í ṣe nítorí ọ̀rọ̀ yìí ni wọ́n ṣe yọ Àwùjalẹ̀ o, nítorí ìjà tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ni. Èyí gan-an sì ni bí ọ̀rọ̀ náà ṣe jẹ́. Nígbà tí ọmọ ọba Síkírù Adétọ̀nà yóò di Àwùjalẹ̀, kò ṣẹ̀yìn àwọn Awólọ́wọ̀ rárá o. Àwọn gan-an ni wọ́n fi jọba. Ìjọba Awólọ́wọ̀ ló gbé Sọ́ni Bárẹ̀ dìde pé kí wọ́n lọ wo Síkírù Adétọ̀nà nílùú òyìnbó bóyá ẹni tó ṣeé fi jọba ni tàbí ẹni tí ò ṣeé fi jọba. Awólọ́wọ̀ náà ló sì ti fọwọ́ síwèé oyè náà kó tó di pé Akíntọ́lá parí gbogbo iṣẹ́ tó kù, nítorí Awólọ́wọ̀ ló ṣèjọba títí di ìparí ọdún 1959 tí Ládòkè Akíntọ́lá sì gba ìjọba náà lọ́wọ́ ẹ̀ tó bẹ̀rẹ̀ iṣẹ́ nínú oṣù kínní ọdún 1960. Ṣùgbọ́n nígbà tí wọn yóò fi gbé ọ̀pá àṣẹ lé Àwùjalẹ̀ lọ́wọ́ ní ọjọ́ kejì oṣù kẹrin ọdún 1960, èdè àìyedè ti ń wà láàrin Awólọ́wọ̀ pẹ̀lú Akíntọ́lá. Lọ́jọ́ tí wọ́n sì gbé adé fún Síkírù Adétọ̀nà ni ìjà náà fojú hàn sí gbangba gan. Àwọn Awólọ́wọ̀ ti dúró de Akíntọ́lá. Nígbà tí wọ́n sì dúró nínú oòrùn fún bíi wákàtí kan tí kò dé, wọ́n lọ sínú ilé Òdútọ́lá láti lọ dúró dè é níbẹ̀. Ṣùgbọ́n nígbà tí Akíntọ́lá dé, níṣe ló bínú rangbọ̀ndàn tó sọ pé wọn kò fún òun ní ọ̀wọ̀ tó yẹ kí wọ́n fún olórí ìjọba nítorí wọn kò dúró de òun ní gbangba. Ó ní wọn kò ka òun kún rárá. Díẹ̀ ló sì kù kó bínú padà láì gbé adé fún Àwùjalẹ̀ lọ́jọ́ ọ̀hún. Ohun tó sì ti ń bí nínú tẹ́lẹ̀ náà ni pé nígbà tí òun ń bọ̀ níbi ayẹyẹ ọ̀hún pàápàá, níṣe ni àwọn èèyàn ń pariwo áwò 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 lé òun lórí, tí ìyàwó ẹ̀ sì bínú pé kí ló ṣẹlẹ̀, ṣé Awólọ́wọ̀ ló wà nínú mọ́tò ni, ṣé Awólọ́wọ̀ ló ń ṣèjọba ni àbí òun Akíntọ́lá. Lójoojúmọ́ ni ìjà náà ń peléke sí i títí tó sì fi di ohun tó fọ́ lójú pátápátá, nítorí pé àwọn Awólọ́wọ̀ ni wọ́n fi Àwùjalẹ̀ jọba. Ṣùgbọ́n tó jẹ́ pé Akíntọ́lá ló gbé adé lé lórí, ìṣòro ń bẹ fún un láti lè gbè sí ẹ̀yìn ẹnìkan nínú àwọn méjèèjì. Nítorí èyí, ọba Adétọ̀nà gbìyànjú láti wà láàrin. Kò fẹ́ pọ̀n sí ẹ̀yìn Awólọ́wọ̀, bẹ́ẹ̀ ni kò fẹ́ pọ̀n sí ẹ̀yìn Akíntọ́lá. Ìyẹn nìkan kọ́ o, àjọṣe ńlá kan wà láàrin ọmọ Akíntọ́lá obìnrin Mọ́délé àti Àwùjalẹ̀. Àjọṣe náà pọ̀ débi pé gbogbo èèyàn ló ń rò pé wọ́n fẹ́ ara wọn ní tọkọtaya nígbà náà ni. Wọ́n ti rò pé Mọ́délé kò ní pẹ́ di olórí láàfin Àwùjalẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé Àwùjalẹ̀ ń sọ pé òun kò gbè sí ẹ̀yìn ẹnìkan, àwọn Awólọ́wọ̀ kò gbà. Wọn ò gba èyí gbọ́ rárá.
wọ́n ní báwo ni ọkùnrin kan yóò ṣe fẹ́ ọmọ ẹnìkan tí yóò wá sọ pé òun kò sí lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀. wọ́n ní ẹ̀yìn Akíntọ́lá ni Àwùjalẹ̀ wà, àti pé bí kò bá sí lẹ́yìn Akíntọ́lá kí ló dé tí kò lè bọ́ sí gbangba kó sọ pé ohun tí Akíntọ́lá ń ṣe tó ń wojú Awólọ́wọ̀ kò dáa. lóòótọ́ Àwùjalẹ̀ pẹ̀lú Òdútọ́lá àti àwọn míín lọ sí ọ̀dọ̀ Awólọ́wọ̀ àti Akíntọ́lá tí wọ́n sì sọ ìdí tí wọn kò ṣe fi gbọ́dọ̀ bá ara wọn jà fún wọn. síbẹ̀ Awólọ́wọ̀ àti àwọn èèyàn rẹ̀ kò gbà. wọ́n ní ohun tí àwọn rò pé Àwùjalẹ̀ yóò ṣe kọ́ ló ń ṣe o. ṣebí èèyàn ní Ọdẹmọ Ìṣàrà tó ń fi gbogbo ara jà fún Awólọ́wọ̀, èèyàn ní Ọba Adésọjí Adérẹ̀mí Ọọ̀ni. gbogbo ayé ló mọ̀ pé àwọn wọ̀nyí pẹ̀lú àwọn ọba púpọ̀ nílẹ̀ Yorùbá ẹ̀yìn Awólọ́wọ̀ ni wọ́n wà. kí ló wáá mú ti Àwùjalẹ̀ yàtọ̀ bí kò jẹ́ ti ọmọ Akíntọ́lá tó fẹ́ àti pé òun náà kò fẹ́ràn Awólọ́wọ̀ rárá. bẹ́ẹ̀ ni ìjà náà ń fẹjú láàrin Awólọ́wọ̀ àti Akíntọ́lá tí Àwùjalẹ̀ sì ń sọ pé òun kò ní sí lẹ́yìn ẹnìkan. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ọlọ́pẹ́ èjì fọ́. bẹ́ẹ̀ ni ọlọ́pàá mú Awólọ́wọ̀. bẹ́ẹ̀ ni adájọ́ jù ú sẹ́wọ̀n. bẹ́ẹ̀ ni àwọn sọ́jà pa Akíntọ́lá. bẹ́ẹ̀ ni Awólọ́wọ̀ tẹ̀wọ̀n dé. ṣùgbọ́n àwọn èèyàn Awólọ́wọ̀ fẹ̀sùn kan Àwùjalẹ̀ pé kò dé ilé Awólọ́wọ̀ kí kò bá àwọn èèyàn ẹ̀ dárò nígbà tí wọ́n sọ sẹ́wọ̀n. bẹ́ẹ̀ ni kò ránṣẹ́ sí i lẹ́wọ̀n, kò sì sọ ní gbangba pé ohun tí wọ́n ṣe fún Awólọ́wọ̀ kò dáa. lọ́rọ̀ kan àárín Awólọ́wọ̀ àti Àwùjalẹ̀ kò gún rárá. nígbà tí Awólọ́wọ̀ dé láti ẹ̀wọ̀n tí wọ́n sì fi ṣe igbákejì olórí ìjọba Nàìjíríà àti mínísítà fún ètò ìnáwó, kíní kan ṣẹlẹ̀ tó túbọ̀ sọ àwọn méjèèjì di ọ̀tá ara wọn. olóyè Òdútọ́lá dá iléeṣẹ́ tó ń ṣe táyà kẹ̀kẹ́ àti túùbù sílẹ̀ níjẹ̀bú Òde. ó sì kù dẹ̀dẹ̀ kí iléeṣẹ́ náà bẹ̀rẹ̀ iṣẹ́ kó lè máa ṣe táyà tó jẹ́ ti Nàìjíríà gan. ṣùgbọ́n lójijì ní ìjọba àpapọ̀ gbé owó ńlá gun owó tí wọn yóò máa ra èèlò tí wọn yóò fi ṣe táyà àti túùbù yìí. owó náà sì pọ̀ débi pé kò sí bí iléeṣẹ́ Òdútọ́lá yóò ṣe táyà náà tí yóò jèrè kankan, nítorí àwọn táyà tí òun bá ṣe yóò gbówó lórí ju àwọn tí wọ́n ń kó wọlé láti ìlú òyìnbó lọ. kò sì sí ẹni tí ó yà sí ọ̀dọ̀ rẹ̀ rárá. Àwùjalẹ̀ gbàgbọ́ pé iṣẹ́ Awólọ́wọ̀ ni, ó kàn fẹ́ fi ìyà jẹ Òdútọ́lá àti àwọn ará Ìjẹ̀bú Òde pé wọ́n wà lẹ́yìn Akíntọ́lá ni. ọ̀rọ̀ náà dùn Àwùjalẹ̀, ó sì túbọ̀ mú òun pẹ̀lú Awólọ́wọ̀ kórìíra ara wọn. nígbà náà ni ọkùnrin kan tó jẹ́ ọmọọṣẹ́ Awólọ́wọ̀ tó sì jẹ́ ọ̀rẹ́ Àwùjalẹ̀ tí wọ́n ń pè ní Ọ̀ṣíndẹ̀rọ̀ pé àwọn méjèèjì sílé ẹ̀ pẹ̀lú àwọn àgbààgbà kan. ó ní kí wọ́n bá òun yanjú ọ̀rọ̀ Àwùjalẹ̀ yìí pẹ̀lú ọ̀gá òun. ṣùgbọ́n Àwùjalẹ̀ fúnra ẹ̀ ló da ìpàdé rú o. àbí nígbà tó sọ fún Awólọ́wọ̀ pé tó bá fẹ́ kí òun gba òun gbọ́ pé ẹni tó fẹ́ràn mẹ̀kúnnù tó sì jẹ́ òṣèlú kí gbogbo mẹ̀kúnnù dolówó ló fẹ́ ṣe, kó lọ ta gbogbo àwọn ilé ẹ̀ tó ní àti dúkìá rẹpẹtẹ òun náà kó jọ, kó fún àwọn èèyàn ní gbogbo ilé ẹ̀ àti àwọn iléeṣẹ́ tó ń gba owó lórí wọn. ọba Adétọ̀nà sọ fún Awólọ́wọ̀ pé bó bá lè ṣe bẹ́ẹ̀ lòun yóò tó gbà á gbọ́. ṣùgbọ́n bó ṣe wà lásìkò náà, ayé tí òun náà ń gbé yàtọ̀ sí ohun tó ń sọ jáde lẹ́nu. ó ní kí Awólọ́wọ̀ náà ṣe bí ọkùnrin olórí àwọn India tí wọ́n ń pè ní Indira Gandhi, ẹni tí ò nílé lórí, tí ò láṣọ lára, tí kò sì ní mọ́tò, bẹ́ẹ̀ ò ní olórí ìlú wọn. Awólọ́wọ̀ ní òun lè ṣe bẹ́ẹ̀, pé òun lè ṣe gbogbo ohun tó wí yẹn bí àwọn èèyàn bá gba irú òṣèlú tí òun fẹ́ ṣe tí wọ́n sì gbé òun wọlé sípò olórí. níbẹ̀ nípàdé parí sí o. òun tó dá ogun sílẹ̀ láàrin Àwùjalẹ̀ àti Bísí Ọ̀nàbànjọ tó ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn náà nìyẹn. ọdún 1978 ni wọ́n bẹ̀rẹ̀, wọ́n sì fa wàhálà náà títí di ọdún 1984. báwo wá ni ìjà náà ṣe gbóná débi tí Ọ̀nàbànjọ fi lé Àwùjalẹ̀ nípò? ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Yẹmí Ògúnjọbí ló ń ṣèwádìí ìtàn Àwùjalẹ̀ yìí o. Ọláyíwọlá Alága ló ń bá a kà á fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. ẹ kú déédéé àkókò yìí o.